أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رضيت حتى كانت ملهما في علمك وزنة وعددا، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا، وارزقنا العمل بما بجاه ذاتك المقدسة. اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. مصلح الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba wo ni? Ọba wo ni? Ọba gbogbo nǹkan. Ọba gbogbo nǹkan. Ọba gbogbo nǹkan ni. Ọba gbogbo nǹkan ni. Èmi ò rí nǹkan náà tí ń ṣẹlẹ̀ àbí tí ó máa ṣẹlẹ̀ àbí tí ó padà wá ṣẹlẹ̀ tẹ́wàá lágbára Ọlọ́run ká. Allahu Akbar. الرحمن الرحيم الرحمن الرحيم. وأن إلى ربك المنتهى. أنعم الله عليكم. gbogbo nǹkan yẹnyẹn Gbogbo nǹkan yányán. ọ̀dọ̀ ọba wa
olúwa wa olúwa wa ọdún ẹ̀ ló parí sí. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. ọba alágbára ọba tó ṣe pé dìgírì ló ní títí ẹ̀ Allah àṣẹ ni apàṣẹ wàá lòun máa rí bẹ́ẹ̀ ayẹ̀kú lalàkún fàyẹ̀kúnù yakúnù jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ náà ni. innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun. máa lówó yóò máa ní lọ náà ni. ntọ́nà bá ti wá ní mo kàn mí àṣẹ sí i gbogbo ayé ò lè kúrọ́ọ̀sì ẹ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀. Allahu akbar innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun. tọ́nà bá wá ní òun ṣe mọ́ gbogbo ayé ò tún lè ní kó máa ṣe lọ. Allahu akbar tí gbogbo ayé báyìí lé tí a dáwọ́ jọ tí a láwọn yàn ọ́ lóye tọ́lọ́n bá ti lè ọ̀pọ̀ọ̀sì ẹ̀ ọ̀ lè rí ṣe pátápátá àpá ọ́níjọ́ tó fẹ́ dépò. Allahu akbar sótán sótán yóò lo bí ti jẹ́ pé àní kò ní rí bẹ́ẹ̀ náà níṣẹ́. àní ò ní rí bẹ́ẹ̀ innama qawluna idha aradnahu innama qawluna li shay'in إنما قولنا لشيء إذا أردناه yaru li shay'in إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. àṣì ẹ̀dá ẹ̀dá tábà gbádùn ọlọ́run àṣẹ ló yẹ ká máa retí. Allahu akbar tí wọ́n bá fẹ́ nǹkan tí o bá ti sí àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ọ́ dààmú jẹ gbẹ̀rẹ̀ lọ kò ní ṣeé ṣe. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. ẹni tí wọ́n rán ní búrẹ́dì káàkiri àdúgbò tí ń bá wọn yí táyà káàkiri tí ń bá wọn ra gíká àṣẹ ó sì dé lọ́dà fún ọdún méjì síra wọn yóò sì tó mọ́tò jọ. Allahu akbar ìgbà náà ní wàá dàrú yóò dàrú sayakunu ma huwa kainu fi waqtihi. سيكون ما هو كائن في وقته alága وأخو الجهالة متعب محزون. الشيخ تسليم علي نعم سيكون ما هو كائن في وقته ìmáàmù ọjà وأخو الجهالة متعب محزون. وأخو الجهالة متعب محزون. ma huwa kainu gbogbo ohun tí ó padà ṣẹlẹ̀ tí ó rí bá a ti fẹ́ kó rí ẹ má rush sayakunu fi waqtihi sayakunu àsìkò tá a ti kọ ní ó padà ṣẹlẹ̀ àlọ́ ní lówó ṣùgbọ́n dúró lásìkò tí ó ṣẹlẹ̀. سيكون ما هو كائن في وقته àlọ́ ní bímọ àmọ́ àsìkò tí ó ṣẹlẹ̀ tó o bá dúró lásìkò rẹ̀ ń tá fi lé ọ lọ́wọ́ ìbànújẹ́ ni ó padà àwọn lè mọ̀ lórí ẹ̀. وأخو الجهالة متعب محزون. ṣé tí dáhùn náà múlò yín náà nù. nígbà aláwọn lẹ́yìn náà Adébáyọ̀ kálukú ò mọ àsìkò tí nǹkan ó ṣẹlẹ̀. ẹ̀ńgá kò mọ àsìkò tí nǹkan ó ṣẹlẹ̀ àwa ń wago aláago ó fẹ́ yí kàn ọ́ ń yí ni. ṣe sùúrù tó o
bá tún á dúró jẹ́jẹ́ ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ìbòjì bí ìbòjì ni tí o pé yóò máa lé ọbọ̀ tó o bá dúró kó bá ọ tó o bá lé yóò padà máa sá fún ọ. fẹ̀kẹ́ dúró kó bá ọ níbi tó o dúró sí. sayakunu ma huwa kainu fi waqtihi wa akhul jahalati mut'abun mahzunu wa akhul jahalati mut'abun mahzunu. àwọn èèyàn Nabi Muhammad sallallahu alaihi wasallam àríbi tó júwe mùnáfìkì fún wa níbi tá a kéwú dé lónìí tá a ti ń ké bọ̀ ọ̀rọ̀ mùnáfìkì là ń ké bọ̀ à ń ké bọ̀ láti bí ìjà ọ̀run tọ́lọ̀ sá ń wó gílù mùnáfìkì. yasali harisu wala yanalu bihirisihi. aliharisu olójú kòkòrò. yasa. gbogbo nǹkan ló ti fojú invite yóò máa lọ yóò máa bọ̀ yóò máa fìtínà. wala yanalu bihirisihi. bihirisihi la yanalu. Allah wa yuhza ajisun wa mahino. pẹ̀lú ojú kòkòrò rẹ̀ ni gbogbo nǹkan ní òní tí ò ní bá. yóò kàn máa di plan kan ni kò ní lè rí ṣe. wala yanalu bihirisihi. Allah wa yuhza ajisun wa mahino. Allah wa yuhza ajizun wa mahino. Ọlọ́run wa ló bó ṣe fẹ́ ọ̀lẹ ọmọ tí ẹ ránjú tọ́ owó inú owó aláta Ọlọ́run wa ṣe lóríire. àtẹni yẹ̀yẹ́ tí ẹ máa rán lẹ́kọ̀ọ́ àtàkà ní yóò bá dé biribiribiri ní yóò bá dẹni àpéwò tó bá rí bẹ́ẹ̀ àti ìdíbi tá à ń lọ àwa ń bi tá a wà ní ìrìnàjò tó kù tá a rìn àti ìmọ̀ yóò máa yí ọ̀rọ̀ ni yóò bàjẹ́ fún ọ ní ọwọ́ Ọlọ́run ló wà. yas'ali harisu. ipò tó wà mọ́jì ó jọ ọ lójú ó lè yíwọ́ o. wala yanalu bihirisihi. àwọn èèyàn òkú tán o inú ilé kún ni o. Allahu akbar. àwọn tọ́lọ́ ti mọ́lé lọ́pọ̀ tó gba àṣẹ kúrò lọ wọn. pé ẹ máa bẹ láyé ṣùgbọ́n mo gba yìí kúrò lára yín mo gba àṣẹ kúrò lára yín mo gba kàrámà yín ẹ máa bẹ ní ayé òní pé sọ́dọ̀ yín mọ́. Allah wa yuhza ajizun wa mahino. ọ̀gá tiwa olólùfẹ́ tiwa anabi Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́ba kárẹ̀ ká àti gẹ̀fà anabi Muhammad. Allah wa yuhza ajizun wa mahino. àwọn àfáà wa gbogbo àwọn àfáà wa bàbá wa Alhaji àgbà tí mo ń gbọ́ tafsiri wọn lánàá ilé sùn sílẹ̀ fi mọ́ tí wọ́n ń ròyìn àfáà àgbà. ma la yakunu ọ̀rọ̀ fúnrẹ́sẹ̀ sí mi. fala yakunu mihilatin. ẹ tí o bá fẹ́ràn àfáà rẹ̀ yóò ṣe orí ibú. abadan wa ma huwa kainun sayakunu. bàbá wọn sọ̀rọ̀ àfáà àgbà wọ́n sọ fá wọ́n ní jọ́jà wọn lọ sí Ìbàdàn tí a dé gbọ̀ngàn òde òmùmọ́ra wọn wọ́n ní tí a ti rìn bí wákàtí kan pẹ̀lú ìyàwó wọn ìnákó wọ́n ní tí a ti fi àfáà àgbà lẹ̀ bí wákàtí kan sẹ́yìn wọ́n sọ níbi ìtàn àfáà pópó àfáà dùndú. sayakunu ma huwa kainun fi waqtihi. wọ́n lọ́kàn ní fìí àfáà kan débà náà ni àwọn àgbò kọ́ náà tí wọ́n ń kà. wa akhul jahalati. wọ́n bá débi ijọ́ tí àfáà àgbà ń bíẹ́ tẹ̀ ń lọ sí aké pé bó lọ fẹ́ kí n ṣe ọ́ sí kí n ní kọ́ lọ jọba alápá báyìí bàbá ní ìfẹ́ jọba bàbá ní sẹ́yìn pé n sì gbọ́dọ̀ purọ́ fàáfà mo ní ìfẹ́ kí wàá lọ fẹ́ mo fẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí. wa akhul jahalati mut'abun mahzunu. rahimahullah. wa akhul jahalati. àti àfa wọn. mut'abun mahzunu. àtàyàwó wọn ọmọ wọn. wọ́n ní jọ́nà ni àfa àgbà ṣe lẹ́tà ránṣẹ́ sí lọ́rin pé
àbúrò àwọn ìyá tuntun mo fi fún ṣé Kamal kó máa jẹ́ ìyàwó rẹ̀. sayakunu ma huwa kainu fi waqtihi. bàbá ṣé Adam ọlọ́run bá kára sí káàdì gẹ̀ wọn wọ́n ní kí wọ́n bàjẹ́ Khalifatul Nabiyyin ọlọ́run bá mójútó wọn àwọn ọmọnìkan àgbájì àwọn afẹ́ ńláńlá wá sọ́láàtì mo tọrọ fún bàbá wa nílọ́kọjá níjẹta tó Yusuf bó lọ wí. wa akhul jahalati. mo tún wá látàwọn tí ò tún dé ọ̀dọ̀ wọn kí tá a sì gbọ́dọ̀ má pè é láàfà. mutabun mahazunu. ẹja ṣe ládàbí wọ́n tó bá rí títóbi àfà mi àfà rẹ̀ ó padà kéré lójú rẹ̀. wa akhul jahalati. mutabun mahazunu. àwọn òbí tó kó wa fún wọn tí ẹ dá wa lájọ fún Islam àwọn tó ti kó Ọlọ́run bá kára sí káàdì gẹ wọn àwọn tó wà láyé mọ́jáyé wọn burú àwọn olólùfẹ́ Ọlọ́run lára wa torí tá a bá sọ̀rọ̀ fún Ànábì wa ala ali wa sahabi wa zurriyyati wa la muhibbi àwọn tí wọ́n fẹ́ràn Ànábì à gbọ́dọ̀ mójú kúrò lọ́rọ̀ wọn gbogbo wọn tí wọ́n fẹ́ àwọn ànsọ́ọ̀rù àwa náà àwọn ànsọ́ọ̀rù wa tí wọ́n ràn wá ṣe tí wọn ò jẹ́ kí tọ́lọ́run ó sú wa ṣe Ọlọ́run dákun má bà tiwọn náà jẹ́ bàbá ọlọ́fà kábíyèsí. Ọlọ́run mọ́ dọ̀rọ̀ kábíyèsí ọlọ́fà rú àmín. àti pọ́dún mẹ́wàá báyìí lórí ààyè ìtẹ́ bàbá wọn Ọlọ́run má jẹ́ ó yíwọ́ má jẹ́ ó dàrú má jẹ́ ó lọ fún ó bàjẹ́ Kwara má jẹ́ ó bàjẹ́ bàbá yẹn mọ́mọ́ ọ̀gá ọgbà ní Kwara bàbá ẹ̀míà Ọlọ́run bá mọ́tò ògbó wọn níbi akéwúdé lánàá. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. wa'ada Allahul mu'minina والمؤمنات بعضهم أولياء بعض والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله azizun hakim. ọlọ́ni àwọn tí ẹ gbọ́dọ̀ ń gbọ́ lọ́kùnrin wal-mu'minuna wal-mu'minatu àti ọtí ẹ gbọ́dọ̀ ń gbọ́ lóbìnrin. ba'duhum awliya'u ba'd. apá kan wọn ọ̀rẹ́ ayò apá kan wọn ni wọ́n ọ̀rẹ́ ayò. kí ló dé ẹ̀wá tá à ń dọ́ sí Allahu Akbar táwa ń sọ tààrà wa. dákun alájí àgbà ń sọ ní ọ̀rọ̀ wọn yẹn wọ́n ní kan náà àwọn àfáà ìmọ̀ ń sọ pé gbogbo ọmọ tó ń bá mú wa èèyàn ò lè yọ kó lè fi kún. ìkànnì ọmọ wa ló dáa nígbà tó ní gbogbo nǹkan lọmọ yẹn yẹn ara fi tẹ́ fi kó kéwú jọ táwọn àfáà jọ fi kó jọ iye báyìí ni yọ kó kọ́ mú tiẹ̀ wá bàbá ti máa pè é. bó ṣe sinmi ẹnu rẹ bí bókibóki nù. ó bá dákẹ́ inú rẹ̀. supremacy ní dáhà láàmú lónìí ìmọ̀ méjì tí lágbájá lọ àwọn lágbájá kéwù abẹ́ẹ̀lé àwa kéwù gbangba àta al-ilmu lirrahman àmì ń bẹ tí ò ní kú ọ̀rọ̀ èdè bàbá wọn wọ́n sì di àfa àgbáyé. la ilaha illallah. Allahu akbar. mo ti ń dáhà láàmú lónìí. mo rò pé mo sin lọ́n ju lágbájá lọ tá a bá dórí àwọ èmi sẹgbẹ́ rẹ sọ́nà ti gbọ́ lẹ́rú ni. gbogbo tí ń dà á láàmú lónìí tá a fi jọmọ ìyá ara wa mọ́ àyígbà wa ká kílíà rẹ̀ sáà lè yanjú ẹ̀. wal-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd. ọlọ́lá mùmínì wọ̀nyí tí wọ́n gbọ́dọ̀ ń gbọ́ tí wọ́n gbà bí Allah ilaha illallah. pé kan lọ́lọ́
pọ̀ kan oṣù Ọlọ́run ọba. tí ó sì dúró tì. Tọ́dúró tì í. apá kan wọn náà ní kó ọ̀lọ́rẹ́ apá kan ni wọ́n gbọ́dọ̀ máa múra wọn lọ́rẹ̀ kí ló bí wàhálà nínú ẹ̀sìn. Kí ló bí wàhálà nú ẹ̀sìn? ya'muruna bil ma'ruf tí wọ́n jọ ń pàṣẹ dáadáa. Wọ́n jọ ń pàṣẹ dáadáa. wa yanhauna 'anil munkar. ẹ àti náà tó legalize ọtí pé òun o ẹ máa mú ni ìgbàlẹ̀ tó bàjá ẹ jọ mutí ẹ jọ ń kírun èmi ni wàhálà ẹ̀sìn tẹ́lẹ̀ níbàrà yín ṣe. wa yanhauna 'anil munkari. wọ́n sì ń jọ ń kọ̀ fúnra wọn níbi àìdá gbogbo tọ́lọ̀ ní ọ̀daràn làjọ ń pa á mọ́ èwo lẹ̀sìn tó lọ sìn ju lágbájá lọ ń tọ́ ń ṣe ni ò ṣe òun náà ṣe nǹkan míì tí wọn náà ṣe. Allahu akbar. wa yuqimuna as-salat. wọ́n sì ń jọ ń kírun. Wọ́n jọ ń kírun. bí ilé ò bá pa yín pọ̀ tí ilé eke ò pa yín pọ̀ ṣé mọ́ṣáláṣí ò ní pa yín pọ̀. Ṣé mọ́ṣáláṣí ò ní pa yín pọ̀? la ilaha illallah. sẹ́yìn níjọ tó lẹ́gbẹ̀ẹ́ ara yín ṣé fámìlì lórí irun ibo lè tò lẹ́gbẹ̀ẹ́ aná lè tò lẹ́gbẹ̀ẹ́ haúsá yorùbá lè tò lẹ́gbẹ̀ẹ́ kòbòkòbò tí ó tún máa harùn. bẹ́ẹ̀ bá sì dé káàbà ẹ̀jọ̀ mọ tààfù ni àtòyìnbó àti bíláàkì àti kùjẹ́rẹ́ àtàràrà àti dógó ẹ̀jọ̀ mọ yí ni ẹ̀jọ̀ mọ làágùn ẹ̀jọ̀ gbé ara mi bákan náà ẹ̀jọ̀ mọ lọ ẹ̀jọ̀ mọ bọ̀ ni èéṣe ń tó pàápọ̀ ti pọ̀ ju ká máa yára wa lọ ẹ̀yin tẹ̀ ń yára yín mùnáfìkì ni. Allahu akbar. wa yu'tuna zakata. wọ́n sì ń tẹ̀lé wọ́n sì ń yọ zakanu wọn. wa yuti'una Allaha wa rasulahu. wọ́n sì ń tẹ̀lé tọ́lọ́. Wọ́n tẹ̀lé tọ́lọ́. skin àti tànàbí Muhammad. Àìtànàbí wa Muhammad. ulaika sayarhamuhumullahu. inna Allaha azizun hakim. ulaika sayarhamuhumullahu. ulaika sayarhamuhumullahu. inna Allaha azizun hakim. ọlọ́run náà tí ẹ bá ti pé ogun tá a wí. Pẹ́pẹ́ ogun tá a wí. tí wọ́n ń pàṣẹ dáadáa tí wọ́n ń kọ̀ fún yẹn níbi àìdáa tí wọ́n ń kírun tí wọ́n ń yọ sàká tí wọ́n tẹ̀lé tọ́lọ́ tí wọ́n tẹ̀lé tànàbí Muhammad láyìíká gbogbo wọn àwọn yẹn. sayarhamuhumullahu. àwọn ọlọ́run ó kẹ́ àwọn lẹ́ni ìkẹ́ àwọn lẹ́ni tọ́lọ́run ó ṣàánú àwọn lẹ́ni ìgẹ̀ àwọn lẹ́ni àánú. inna Allaha lájú sáká ọlọ́run. azizun hakim. ọba àwọn ọlọ́jà bí ẹ̀sùn sú. Allahu akbar. àwọn arájọ wọn atúkẹ́ inú yìí ó sì dùn. inna Allaha azizun hakim. alága wa hati stream ali kí wàá ló dé lónìí. Kí ló dé lónìí? tó fi jẹ́ pé mùsùlùmí wọ́n wá ń yẹ̀yẹ́ ara wa kayfa yuzallu al-muslimuna. wa kayfa yudhallu al-muslimuna wa baynahum. abolúwa sí àgbáyé. kitabuka yutla kulla yawmin wa yuqra'u. kí ló dé. Kí ló dé? kí ló dé. Kí ló dé? al-ghuluw fi din. ani Muhammad Sallallahu alaihi wasallam. ó sì sọ. Ó sọ. on iyyakum wal-ghuluw fi din. ó dọwọ́ yín. Ó dọwọ́ yín. ẹ má kọjá àlàjù níbi ẹ̀sìn wọ́n tún wọ́n sí ní ẹ̀wà ẹ má ṣàìṣe ẹ wá má tún kọjá àlà. Ẹ wọ́n tún wá kọjá àlà. Ẹ wọ́n ṣàṣejù. àṣejù. fa innama ahlaka man kana qablakum al-ghuluw fi din. àwọn tó ṣáájú yín Àwọn tó ṣáájú yín. ń tó ba tiẹ̀ jẹ́ tó àwọn lè mọ̀ Àwọn lè mọ̀. àṣejù ni. Àṣejù ni. kí ni ń jáṣejù yìí. Kí ni ń jáṣejù? kí ni Kí ni? tá a fi jọmọ ìyá mọ́ lónìí. Táà fi jọmọ ìyá mọ́lẹ̀ ní. takfirul mujtama'i ala al-umumi. àwọn tí a bá ti kóra wọn jọ pé bá a ṣe máa ṣe tí a ní
wọ́n máa pè ẹni tí àwọn tí ò bá ń ṣe wọ́n máa pè ẹni kèfèrí. wọ́n máa pè ẹni kèfèrí. ẹni tí ò bá ti wéru láwà ní ìmí lónìí kí wọ́n ní kì í ṣe mùsùlùmí bó ṣe wù mí kí n wé nǹkan mi mo wé ẹlòmínà ló wé tiẹ̀ bá mi láwà ní jẹ́. kálága wa ni tí ò bá ti wọ́ru kọ́lọ̀ aṣọ ẹ lónìí kò ní wọ mọ́sálásí kírun. àwọn akẹ́ èyí ṣe. àṣẹ tí ń dà ọ́ láàmú lónìí. àwọn ìjọ kan ẹ̀gbọ́n wọ́n ọmọ kàfàrà al-umum. àwọn tí ò bá ti ṣe tí ẹ pọ̀ sẹ́kítọ̀ ìjọ kékeré máa ní eléyìí ò lẹ́sìn àwa la lẹ́sìn kèfèrí ni ẹjọ́ ń jẹ́ mùsùlùmí ẹjọ́ ń pàdé mọ́sálásí ìyẹn wá sálámà sí ọ wá dáhùn kí ló fi jùlọ. ìjọ máa yá ẹ̀sìn lónìí ìjọ tá ń dálẹ̀ kò jáde pé ẹ̀sìn gan ló kọ́ dé kí ìjọ tó máa dé. Allahu Akbar. náà. وكيف يذل المسلمون وبينهم أتى وصل الأمر ببعضهم أنهم كفروا من لا يوافقهم على آرائهم. gbogbo ẹni tí o bá ti ṣe bí ẹ ti ń ṣe. tí o ṣe bá ṣe ń ṣe. babalọfẹ lẹlẹ wọn máa kàfàrà rẹ̀. ìwọ ló wù kọ́ máa ṣe báwọn. bákan náà làá rùkú. bákan náà nàró bákan náà fatia ẹni tá a bọ́ ti jọ ń sèyún tá a bá ń ṣe nǹkan míì tí ò lè ṣe lẹ́yìn ìrun àtàwẹ̀ àlẹ̀mọ́nì yòókù àlẹ̀mọ́nì kò lágbára àti sẹ́nu ẹ gbọ́dọ̀ kàfàrà rẹ̀ kì í ṣe pé kò kírun kò ní òsáwẹ̀ kò ní òsímẹ́kà kò ní òsọ́lọ̀ kò ní òsánẹ́bì kíbùlà àti ẹjọ́ ń kọjú síbi kan náà ẹ̀nẹ́wá ní eléyìí ò lẹ́sìn kí lẹ fi jùlọ. نعم وكيف يذل المسلمون وبينهم وهناك من يحرم الصلاة في مساجد المسلمين akawa ń bẹ wọn ò ní kírun ní mọ́sálásí mi àfi tiẹ̀ nìkan ọmọ yẹn wá dà ẹ wọlé kírun àti ìdè mọ́sálásí wa gbogbo mọ́sálásí ní ilé mùsùlùmí ilé ìjọsìn débi pé kíni mo serious gan lónìí o jama wọ́n wà wo wájú ta ní sílẹ̀ mọ́mù lọ́wọ́ ta ní kírun fún wọn kì í sára wa ṣé kì í ṣe mùsùlùmí ni ara yín lè fẹ́ lò ní àbí mùsùlùmí àwọn wà á dúró sígun kan sígun kan tàkà bá sálámà ọ̀run tiwọn asalaamu aleykum wa rahmatulahi kan wàlá akpa sẹ̀rí àdé ẹ̀lẹ́ jáde ẹ̀lẹ́ abóde ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n kí Allahu Akbar. because ọmọ ìyá wọn là ń tí kírun lọ́wọ́ àìkírun lẹ́yìn wọn mùnáfìkì ni ẹ́ wà ní kí ló dé ewúrì dín ní kí n tiẹ̀ sọpọ̀ náà ní méjì ni láyìí òkú ẹ̀sìn tí o sì gbé mẹ́ẹ̀ẹ́dógún ntọ́ gbé lọ́wọ́ lòun náà gbé lọ́wọ́ kí ló dé ṣòkòtò rẹ̀ ò bá rẹ̀ ní kí ló ń wọ́n mi ṣòkòtò rẹ̀ kírun lẹ́yìn rẹ̀ sallu ala man qala la ilaha illallah wa sallu khalfa man qala la ilaha illallah ìyókù ńgbà tá a dá ilà lẹ́mọ̀ ọlọ́run gẹ́gẹ́ ti gbókùú ẹ̀sìn kalẹ̀ èwo ló kókò tí a tà fi ń kún. وكيف يذل المسلمون وبينهم جماعة ويزعم بعضهم ويزعم بعضهم أن جماعتهم الوحيدة المسلمة في العالم àmì òtún wá rò pé ìjọ àwọn nìkan ni mùsùlùmí lágbàáyé. Allahu Akbar. wọn ò tó gbà o. pé àwọn nìkan wọn ni àwọn lẹ̀sìn àwọn mẹ́jù láti zakku anfusakum huwa a'lamu biman ittaqa. ẹ gbọ́dọ̀ fọ́ra yín mọ́ ọlọ́run ló mẹ́rin tí ń páyà rẹ̀. wọn ò tún wá gbà lára àwọn mùsùlùmí fa ẹ wòyà tí ń jẹ́ àkàn ò tún wá gbà pé ẹ̀ yókù gan-an wọ́n tiẹ̀ wá lẹ́sìn wọn gangan àwa ni mùsùlùmí àwa gangan ni mùsùlùmí kí lẹ fi kún tí ń tẹ́ fi jù yókù lọ. Allahu Akbar. tó bá ṣe súnà nẹ́bì ni àwọn sàábà gan wọn ò pé súnà rẹ̀ tán. náà sàábé tán bá. tí ó bá. tájọ lùgbà. ní ọba sọ pé ẹ lè jọ mí.
mo yàtọ̀ sí Mo yàtọ̀ sí déédéé yín. tẹ́ bá lágbà ní ẹsẹ̀ mọ́. كتابك يتلى كل يوم ويقرأ. bó ṣe rí nu. akawa ń bẹ àwọn kan bẹ rọ́bù ìtìmá ìlà àìmà àùmà ìtìmá ìlú umma wà tánù fi àìmà ti dì. àkàn bẹ àwọn kan bẹ wọ́n máa fẹ́ nu gún àwọn aṣáájú ẹ̀sìn mi tí ìbá ti sára àjọ wọn. ìwà ìsara àjọ wọn. bó lọ wí. كتابك يتلى كل يوم ويقرأ. كتابك يتلى كل يوم ويقرأ. wọ́n kọ̀yìn sí àwọn ìjọ yòókù. wọ́n kẹ́yìn sáwọn àjọ yòókù. ẹ gbọ́ rọ́fù ìtìmá ìlú umma wọ́n rọ̀ fátọ̀ wọn yà á lè bá wọn tó àlè bá wọn tó. àwọn eléyìí sára wa Àwọn ìsara wa. kódà a rí àrí lára mùsùlùmí tí wọ́n máa kírun sí mùsùlùmí ẹgbẹ́ wọn náà báyìí wọ́n sì dúró níjà títì Allahu akbar. kí ló dé Kí ló dé? wọ́n lẹ́yìn tí ń kírun lọ́wọ́ àwọn ò lè tò lẹ́yìn rẹ̀ àwọn ò lè tò lẹ́yìn rẹ̀. ní mùsùlùmí ẹgbẹ́ yín ẹ̀sìn lẹ́ ẹ wá sìnkú ẹ̀sìlẹ̀ wá sìnkú. ẹ wá torí pé nìkan ní ó kírun ẹ̀tọ́ tó yẹ kẹfẹ́ni tó lọ ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀ sì fún ẹ̀ sì fún. ẹ wàá dúró ní ìrètí tí ibẹ̀ nígbà yìí ń ṣe mùsùlùmí káyífà. وكيف يضل المسلمون وبينهم. ìmúmúlẹ̀ ọ̀fẹ́ àrá ọlọ́jọ́ ó dá fún ọmọlẹ̀ ọ̀fẹ́ àrá. كتابك يتلى كل يوم ويقرأ. nígbàtà lọ sí bàbá tó bàbá náà ibi àgbàlẹ̀ náà ibùdó imam nígbàtà lọ wọn bá tún gbógun kan náà bá wa ó wá jẹ́ láti ilé ọ̀fẹ́ àrá wa àwọn tí wá sí kó àwọn jáde bọ̀ ìmúmúlẹ̀ ọ̀fẹ́ àrá wa sáré sálámà sí mi kí a ẹ dẹ́kun ẹ bá kírun sẹ́yìn náà la pé ọ̀kan náà ni ọ̀kan náà ni. ẹ ti kírun tẹ́ka tó dédé àbá jẹ́ kí papọ̀ ni wọn lọ́ọ̀ rí ìjọmọ ìyá ẹ̀sìn Allahu akbar. ìmáàmù sì ni wọ́n tàn náà tẹ̀lókù kan wá àwọn àtẹ̀lókù kan wá. gbàtà ti bá wa wọ́n lè jẹ́ kí papọ̀ ẹja kí papọ̀. mọ́sálásí ni níwájú tààyìn ti gbogbo àdúgbò ọtún wá mú kan bí àdákà tẹ́ fi ń ta túwó bí àdákà túwó ó wá lẹ́yìn mẹ́sì àgànná yóò wá mú àkọ́bí rẹ tí ó mọ̀ ọ́rùn pé àníṣáájú ọmọ rẹ tí ó ti parí kùrẹ́ sílẹ̀ mọ́mù fún wa ọlọ̀tẹ̀ ni ọ́ ọlọ̀tẹ̀ ni ọ́. وكيف يضل المسلمون وبينهم. mọ́sálásí àdákà túwó كتابك يتلى كل يوم ويقرأ. Allahu akbar الله أكبر. wọ́tọ́ọ̀nù fi àìmọ́tì dín àkọ́wà láyàláyà ó láyà. láti da ẹ̀sìn rú láti má jẹ́ kájọ́ mọ̀ ẹ̀yà wọ́n máa fẹnu gún àwọn aṣíwájú ẹ̀sìn Allah. wọ́n máa wọ́n mọ̀ mọ́. láti máa tújọ lẹ́yìn wọn bẹ́ẹ̀ sì ni lọ́lọ́ méjì ọlọ́run kan lájọ ní ọlọ́run kan sọ́nà lájọ. Muhammad kan náà lájọ ní Ànábì wa Káàbà kan lájọ ní Kùránì kan lájọ ní Ọ̀kan ni. kálukú nílẹ̀ mọ́ dédé níta nábì mu wa ó ti parí ẹ̀ ó ní ọlọ́run sọ fún un ó ní al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn yín ti pé ẹ̀ lè fi kún mọ́ ẹ̀ lè fi kún mọ́. wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama diina kí lè fẹ́ fi kún akmaltu tọ́lọ̀ ń wí o sọ́lọ̀ wọn ti pé ẹ̀sìn kí lè fi kún lẹ́yìn tọ́lọ̀ ti parí. وكيف يضل المسلمون وبينهم. wantiqasu haqqihim kódà wọ́n máa mú ìwọ ọmọ ìyá àwọn mùsùlùmí wọ́n máa dínkù Wọ́n máa bíi dínkù. kíni bíi kọ́ ọmọ ìyá àwọn mùsùlùmí ó kú àlọ́kí ẹ̀ ń bẹ̀rù Àlọ́kí ẹ̀ ń bẹ̀rù. àsínú ìjọ kan náà Àsínú ìjọ owó lẹ́jọ́ wa ṣéjọ àjẹ́lẹ̀ ń ṣe ni. lójú àjẹ́lẹ̀ ń ṣe ni. كتابك يتلى كل. àwọn ò lè sálámà sí wọn àlè sálámà sí wọn. lè sálámà sí wọn gbogbo Abẹ́òkúta ń jò ní bí mo ṣe ní Abẹ́òkúta tó ibi tá a júwe fún mi àwọn amọ̀nà ẹ̀rẹ̀kẹ́kẹ́ rí ọkọ̀ assalamu alaikum bàbá ẹ̀gbọ́ tó dá irúgbọ̀n sí ọlọ́run tí ó bàjẹ́ fún amina. ló bá ní bóòlù ń lọ à mo ládùúgbò báyìí ó ní ẹ máa tẹ̀lé mi ó sì mú adébítà lọ́gbọ̀n ọmọ ìyá ẹ̀sìn nù ọmọ ìyá ẹ̀sìn nù ọmọ yẹn ṣe nù. ṣèbá àfa kan ní tíráfù tí bọ́tò rẹ bọ́ sí kòtò gbogbo àwọn mùsùlùmí ń kọjá pásítọ̀ ló dúró tó yọ Allahu akbar. nínú ọ̀rà tó kó sí nínú ọ̀rọ̀ tó kọ́ sí. pásítọ̀ tó fi àmùrè kọrùn ó láwọn òjíṣẹ́ olúwa nìyí
ló bá yọ mùsùlùmí ń kọjá mùsùlùmí ń kọjá wọ́n ní àwọn sínú ìjọ kan náà lẹ́yìn ìfìlà tí ẹ mú nínú ẹgbẹ́ yín kí lè fi ju ara yín lọ ṣèbí fìlà ṣèbámi ìdánimọ̀ ni ṣèbí tá a bá lọ mọ́kà àkàn mú àkàrà mọ́sọ̀ mí nù mọ́kà sólà alájì jura wa lọ ni ṣèbá sọ ìdánimọ̀ là mú sásọ lẹ̀sìn ṣé fìlà lẹ̀sìn fìlà ẹgbẹ́ lẹ́mú ṣé fìlà ìjọsìn ni àbí ọwá dédédé fa ọwá ní nǹkan tó ń dé sùn. Allahu Akbar. وكيف يضل المسلمون وبينهم كتابك يتلى كل يوم ويقرأ. jama kí wàá ní fa kí ni ń fa ẹ̀jẹ̀ tún wí mi ó ní àtọ̀ṣẹ́dùn fílfàìyàtì àmì tó ń bẹ ẹ̀ka ní ẹgbàáwó àwọn alẹ́ka alágbájá àwọn alẹ́ka tàmàdù ìfẹ́ máa dá ọkọ̀ ẹgbẹ́ kankan kẹ́mọ́ ni mo dá nǹkan lẹ́nu ẹ̀sìn àwọn alẹ́ka báyìí kódà tí ì bá ṣe ẹ̀ka wa à ní fọmọ fúnra wa ṣé èsè mùsùlùmí. ṣé èsè mùsùlùmí. èèyàn wá tọrọ mú tó mú lè mọ́ mùlú lọ́wọ́ ó ní òun kò sí nínú ìjọ wa ìjọ tiwa wọ́n ti wá ní slogan tí wọ́n fi máa pera wọn tí wọ́n ti dákọ̀ ẹ kíní kan ní oṣù parí rẹ èyí wá ní la ilaha illallah tó so àpọ̀ sẹ́yìn ni Muhammadu Rasulullah. وكيف يضل المسلمون وبينهم. ó dá gbogbo ìjọ tẹ́lẹ̀ dálẹ̀ ìjọ wo ló dá Kùránì tiẹ̀ ní tí ò ní ṣòfò lẹ́yìn òfin tọ́lọ̀ ńkọ ẹ̀dá tí ń kọ bẹ́ẹ̀ bá ní sí àgbákò. كتابك يتلى كل يوم ويقرأ. كتابك يتلى كل يوم ويقرأ. أسماء وكيل المسلمين نبيك محزون وبابك يترك. وكيل المسلمين حياء وأنصار الحقيقة نوم. إمام محي الدين محمد الراجي وكيل المسلمين أرجو نبيك محزون وبابك يترك. ẹ dákun ẹ bá mi tọrọ ẹ sọ lórí rédíò nídàájí kí ni dàá dààmú tí ni dàrin wá rú mo ti lísì mélòó ẹjẹ ká yorùbá rẹ kíákíá gbogbo ẹ ló wà nínú tíra lọ́dọ̀ yín àwọn àjọ sukutu tí a kóra àwọn àjọ wọn kàfàrà àjọ tó pọ̀ ẹ wá rà sọmọ ìyá tani kò fẹ́ pè ní kèfèrí tí inú rẹ ó dùn ọlọ́run ló sọ wá ní mùsùlùmí sábà fún mùsùlùmí pé gbogbo yẹn máa jẹ́ ọmọ ìyá kan náà kẹ́ máa jẹ́ mùsùlùmí fa asbahatum bi ni'mati ikhwana pẹ̀lú ìdẹ̀kùn islam tó lọ́n fún yín àdọ́mọ̀ ìyá ara wa wọ́n nípa àní sálámà síra wa àlè kírun lẹ́yìn ara wa kí ló dé kò sínú ìjọ wa ìjọ wo lọ́wọ́ tí ìṣèjọ la ilaha illallah muhammadu rasulullah tí ìṣèjọ ẹja kírun ẹja gbáwẹ̀ kí lẹ̀ tó ń ṣe kún. wa kayfa yudallu. wọ́n ní mi lóde wọ́n ní mi wíìrì dínú tẹ̀síbà ní ẹmu lọ́wọ́ kì í sọ ń dè. ọlọ́run la fi ń pè é bẹ́ẹ̀ bá sì wá dé wọ́n wà ní kódà ànábì ò fa tẹ̀sùbà ẹ mọ̀jà sọ tí ò da ẹnì kankan tó lè múru tá ànábì ṣe wá mọ̀ sí mọ́ irú tààfù tá ànábì ṣe káà ń ṣe ìgbà tí ń tààfù jẹ ẹsẹ̀ rẹ máa ṣẹ̀jẹ̀ ni torí pé ńgbà náà wọn ò tá èsì kàábà wọn ò tán èsì sí àpáta ní máa gùn tó bá ṣe tán ẹsẹ̀ rẹ yóò so bòtòbòtò sàfà àti mọ́dúnwà tá à ń sá bí tá ànábì ti sá tiẹ̀ kọ́ ẹ̀gbọ́n báńkọ́ orí àpáta ló ti sá kì í sì ṣe abẹ́ ilé tí wọ́n gbé èsì síbẹ̀ báńkọ́ tẹ́ sàmẹ́rin tẹ́ mọ̀mí zamzam tẹ́tùn mú tẹ́tùn bẹ̀rẹ̀ bá ń kọ́ gbàtí ó lọ Mọ̀dínà bá ń kó ṣe rìn ṣe ẹ gbọ́ Abubakar oróyìn ó lẹ́sẹ̀ rẹ̀ ń ṣẹ̀jẹ̀ láti àṣẹlẹsẹ̀ tó fi dókun ni. La ilaha illallah sallallahu alaihi wasallam. ṣé jámúrà tó lọ làwa lọ nísìnyí. èé ṣe ọ ṣe pé gbogbo nǹkan tá a níbi ṣe ní ti tún ṣe lọ́mọ kà mọ́ ẹ má lọ́mọ. wa kayfa yudallu al-muslimuna wa baynahum. ẹlẹ́ẹ̀kejì akẹ́gbẹ́ tí wọ́n ti ní kírun ní mọ́sálásí ẹlẹ́mí àfijọ́ wọn nìkan èyí lọ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀ lọ sọ́rọ̀ ayé mẹ́bẹ̀sìn jẹ́ fún wa à ń lọ kírun ní ìjọ wa ṣáà tó wà níwájú ta rẹ̀ ṣèjọ yín
ẹ̀kẹta o akẹ́wà ń bẹ pé ìjọ tiẹ̀ nìkan náà rò kó dáa jù wọn ò fẹ́ gbọ́ pé lómi tún bẹ ní Islam àfọ̀n nìkan rárá kò rọrùn bẹ́ẹ̀. ìrọ̀rùn bẹ́ẹ̀. kitabuka yutila. ẹlẹ́kẹ̀rẹ̀ bàbá arójò tẹ́bà fásara rẹ̀ àtọ̀rẹ́ yín akẹ́wà ń bẹ wọ́n máa fẹnu wó ìjọ mi ìlú lẹ̀ wọ́n máa fẹnu gún àwọn aṣáájú ẹ̀sìn wọ́n máa kọ̀ndẹ́mù wọn ẹ̀mẹ́tẹ̀yìn lágbájá ẹ̀yin bá tẹ̀lé kò lè wà ní Jánnà ṣé wọ́n lọ́kọ̀ èwo ló Jánnà yàrá rẹ̀ èwo ló wà lágbàlá rẹ̀ èwo ló ti rí wọ̀ ẹ̀ka ibi tí mo dé tẹ̀ fi wọlé nù làwọn èèyàn wá dì mú àwa ní kí ló fà á ẹ gbọ́ asbabul ghuluwi kí ni máa fa kéèyàn ó kọjá àlà nínú ẹ̀sìn àkọ́kọ́ ń bẹ̀ kí lẹ́tù tẹ́fà kú ìfì dì àkọ́bẹ̀ wọn ò gbàgbọ́ yí ẹ̀sìn bóò ní ẹgbẹ́ wọn ò gbọ́kọ́ mu wọn tí wọ́n ń ṣe wọn ò kéwú débẹ̀ ohun tí wọ́n sọ fún wọn ní ẹ̀ ń ṣe wọn ò ní ìmọ̀tẹ́ fi lè fọ ọpọlọ wọn nù. ẹ máa sunlé lọ à ń sun lọ́nu ẹ máa rìn ẹ máa sunkún ẹ máa jẹra mọ́lẹ̀ ẹ máa fò mọ́ fàánù nù yàrá ẹ máa bu yẹ̀pẹ̀ jẹ. ara wọn làwọn tán tẹ̀lé wọn ṣé wù mí tí o kì í wọ́n fẹ́ lè mú àrọ ní ẹ. kéèyàn tó lè sọ pé bákan lo fúnra ara rẹ ọ̀ ní ìmọ̀ tó fi yiri ẹ̀sìn wò. tẹ́bá gbé padà lé ọlọ́wọ́ tó ní dáhùn ó lè fi lé irú wa yẹ ẹ̀ lè dààmú ọpọlọ wa torí tí ì ṣe yé mi. وكيف يضل المسلمون وبينهم. ẹlẹ́ẹ̀kejì tí dáwọ́ alẹ́ al-istila'u ala al-ghayri bil-ibada ká máa pọ́f pé ẹ̀sìn wa ju tẹlòmíì lọ ẹ̀sìn wo ló ju tẹlòmíì lọ òun náà tó ní tí n bá gbé kíní kan Allah ó ju 20 million tí ń lọ mọ́ sọ̀sọ̀kúsọ fáwa èyí náà extremist ni aláṣejù ni ó ti kọjá àlàbà mọ́ sọ̀yún ibi ó wá débi olókùn ó níbi abadé ìyá tó kú yìí nínú àṣepamọ́ mi gbogbo ní kúrú àlá 10 million mẹ́rin lọ ti ṣe ń jọjọ́ ti bí ọ irọ́ lọ ń pa ọ̀ṣẹ́ òkúrọ́ ni ọ. وكيف يضل dákun ọ̀bùn yìí yà ní 10 million kí ló bùn yà rẹ̀. ó débi tí wọ́n ti bùn lówó ni o àmọ́ lì ní ọmọlúkú wa ni yá àfààyè kódà nínú àṣepamọ́ ẹ̀ ló fún dáàdì mi bàbá rẹ ti wọlé. وكيف يضل المسلمون وبينهم. alága. كتابك يتلى كل يوم ويقرأ. الاستعلاء على الغير بالعبادة ká rò pa jẹlòmíì lọ pẹ̀lú ìjọsìn níbi dáni kan ṣe náfìlà fún 40 ọdún tí Musa lọ́lọ́run jẹ́ ń jọ Ọlọ́run ọ̀sìn sí pèlera rẹ̀ Ọlọ́run gbogbo tó ṣe mo kọ́ ti lọ́rùn n ò ní ìgbàlẹ́rù ẹni òfò ni ṣèbọ́lọ̀ ní máa gba ẹrú o sì ní máa gba iṣẹ́ máa bọ̀. نبيك محزون وبابك يترك حياء وأنصار الحقيقة نوم. جماعة هو الاقتصار على القراءة في كتب معينة دون غيرها. wọ́n tún wá sọ pé tíra àtàwọn táwọn ń kà yìí o wọ́n ti ní tíra kan tí ẹ máa kà ìran àfà gbogbo tíra lọ́ọ́ kà yípo gbogbo tíra lọ́ọ́ kà wọ́n ń ka kútùbù muayyana pé tíra báyìí là á kà tíra tá àfà báyìí kọ là á kà kò sá àfà náà àfà tó ṣáájú wa tí ó jù á lọ. ìmọ̀ ka tíra kan sọ kò jẹ́ wọn orí náà wo ohun tó wà nù tíra mi. ẹni tí ó sì wọ́n tó wà nù tíra mi dédé tó mọ̀mọ́ ni ó máa sọ ọmọ lọ́nà gàwó nǹkan mi kí màrí ó lè bá a pọ̀. وكيف يضل المسلمون وبينهم. منع حرية الدين àkànbẹ wọn ò fún àwọn èèyàn ní freedom láti sin Ọlọ́run
wọ́n enslave wọn ọkùnrin lẹ́rú. èmi ní sẹ́wù yín o ẹgbọ́dọ̀ mẹ́lòmí rí o Ẹgbọ́dọ̀ mẹ́lòmí. èmi ní àfa yín ẹgbọ́dọ̀ pẹ́lòmí ilé o ó wá fàtẹ̀yìn àfi ń kọjá àlà wọn ò mọ̀ pé nǹkan mi ń bẹ déédéé tó pàápọ̀ ni mo sọ bọ́ sí àyà mi. وعد الله المؤمنين والمؤمنات. ẹ dákun bí bá ṣe bẹ́ẹ̀ èyàn kọ́ àwọn èèyàn lẹ́rú àni wọn máa gbálẹ̀ lójoojúmọ́ wọn ò sì gbọ́dọ̀ kírun wọn ò sì gbọ́dọ̀ lọlé ibẹ̀ náà ti ń gbẹ̀bí ibẹ̀ náà ń kú sí àárín wọn náà ló gbọ́dọ̀ fẹ́ a sì ni wọ́n fún lóbìn kì í ṣe pé mo rí tó wù mí o wọ́n lọ mú wèrè kan tó rí ẹ ti burú wọn àfi lè lọ a máa fi ayọ̀nù jó ní etí a ní ilé kọ́ ọ bàbá ló fi lé mi lọ tá n bá bá wèrè tí ó fún ọ lẹ́ni tí ó pa ọ́. ìkọjá làwọn ń ṣẹlẹ̀ ń bí ẹ̀sìn kò jẹ́ aráyè sọmọ ìyá lónìí. وعد الله المؤمنين والمؤمنات. jáàmù wa kè ní ìsìn báyìí ọlọ́run ṣàdéhùn fún àwọn mùmínì àtẹgbọ́lọ́ngbọ́lọ́kùnrin àti lóbìnrin. جنات تجري من تحتها الأنهار خالدين فيها. ọlọ́run bá ṣàdéhùn ọgbà àdẹ́ra adébáyọ̀ ọgbà àdẹ́ra ọlọ́run jẹ́ abẹ́ wọ̀ lákùnjẹ́ àwọ̀ tajiri min tahti al-anhar táwọn akérèmọdò ń sàn lábẹ́ rẹ̀ àwọn akérèmọdò àlìjẹ́nà mọ̀dá. ومساكن خالدين فيها خالدين فيها خالدين فيها. àwọn ni àní jáde ń bẹ̀ ẹja ṣe àmín. àmín. ibẹ̀ la máa wà unlimited gbádùn a máa gbádùn ara wa gbádùn tí ò lópin gbogbo nǹkan bẹ́ẹ̀ yóò dání tuntun ni yóò máa jẹ́ kí sálòkù. ومساكن طيبة في جنات عدن. àlìjánnà dádúró a tún wá fún ọ láwọn ààyè tó dáa síbi tí wọ́n sọ pé àlìjánnà tún gírèdì jura wọn lọ àwọn ààyè tó tún dáa táàtún select ẹ̀ fáwọn àwọn selected people àwọn èèyàn gidi àtún yọ àmọ́ yọ wọn ẹ̀ẹ́sẹ̀ èèyàn. في جنات عدن. nínú àlìjánnà yóò máa jẹ́ adni yóò máa jẹ́ ibùgbé fún wọn. ورضوان من الله أكبر. ذلك هو الفوز العظيم. ورضوان من الله أكبر n tó tún wá ga àlìjánnà lọ ridwanu minallahi akbaru minal jannati. ìyọ́nú Ọlọ́run tí wọ́n tún wá bá pàdé nínú àlìjánnà ó tóbi àlìjánnà gan lọ wọ́n tún kàn ìyọ́nú Ọlọ́run bẹ́ẹ̀ màkàmàkà tún ní ìyọ́nú lọ́tọ̀. ذلك هو الفوز العظيم. ọ̀fẹ́ ní fọ́sùn làásì bíbí tó ti mú ọkọ̀ tiẹ̀ lọ. ذلك هو الفوز العظيم. àwọn bàbá wa àlọ́ fọ́sùn làásì àfa alahapa àfa nílùú rábìjì wọ́n wá gbogbo nǹkan náà kónú ẹ náà kónú fọ́sùn làásì mú yẹn. ذلك هو الفوز العظيم. ذلك هو الفوز العظيم. ذلك ìyọ́nú náà bá àlìjánnà tí wọ́n wà هو الفوز العظيم ó lè rè ǹjẹ́ ńláńlá tí Ọlọ́run fi tàwọn lọ́rẹ̀. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم. baba náà fẹ́lẹ́lẹ́ ẹ̀wọ̀ Ọlọ́run àṣẹ́túndé o baba àròjò Ọlọ́run ni wọn kò wá Nábì Muhammad
jahidil kuffar. àwọn kèfèrí tí ò mọ Ọlọ́run tí wọ́n mọ Ọlọ́run. báwọn jà báwọn jà. báwọn jà báwọn jà. báwọn jà báwọn jà. jẹ́ wọn mọ Ọlọ́run. wal munafiqin. àtàwọn mọ̀náfìkì sọ̀bẹ́sẹ̀lú àtàwọn sọ̀bẹ́sẹ̀lú. báwọn jà báwọn jà. tó o bá ti mọ̀ yẹn pé sọ̀bẹ́sẹ̀lú ni jòdì jẹ sọ. ó ó kú olóró rẹ tán ń sọ̀rọ̀ ẹ̀ láì dá fún yẹn lẹ́yìn báwọn jà. Ọlọ́run fààyè ìjà rẹ̀ bàbá rojo ìkànnì àwọn afá ńláńlá ẹnìkan fẹ́ wá kí kí àwọn fẹ́ sì yára rẹ̀ bí n tó ń sin wá yọ lọ́ọ̀kan afá kan yìí sọ borí ni ẹ gbọ́ Kùránì sọ láàrin tẹ́ ẹ bá ń lọ lọ́wọ́ sọ́ọ̀tọ́ báyìí lọ́wọ́ àyà 95 sáré sí àyà 95 àyà 95 kọ́gbọ́n tó sọ lọ́wọ́ parí rẹ̀ ọ̀rì ọ̀yà fa'aridu anihum. Ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ bá mùnáfìkì ṣe o. innahu rijsun. ẹ̀gbin ni ẹ́ kàn dé báwọn á padà kí ó débẹ̀. ní àfàǹbá yìí sọ borí lẹ́ńtọ̀n bá dé ọmọdé bá ní araba bò ya àfà kan sí aṣọ ni wàá kọ̀yìn sí ó lára mi yá kò wù mí kí n wojú rẹ ni tó dẹ́ tí wọ́n ti ń wojú mùnáfìkì kò ní sí oríire. Allah. mo ló jẹ́ ń daṣọ borí mọ́ lọ. la ilaha illallah. ó ní kí n mọ̀ ṣe ìwọ̀n bá tẹ̀ jẹ́ ń bi lánàá ọ̀tún àlọ́ bá tèmi náà jẹ́ ń bò mí ó ló jẹ́ ọ̀rọ̀ sọ borí olódà náà kápẹ́ ní tí mo ṣe ni mo tú bá. la ilaha illallah. ẹ bàyẹn ní mùnáfìkì tó bá ti wá dé tó dọ́rọ̀ ọ̀gá rẹ̀ lẹ́yìn máa kásẹ̀ òkè orí yín yóò jọ burú ni. Allah. ń sọ tí yẹn tí ìgbọ́ ni ó padà sun ẹkún. wal munafiqina. Chairman Adébáyọ̀ bóòlù àṣẹ wa mọ mùnáfìkì ó yẹ kẹ́ lè bí mí kíláà rí. an'ama Allahu alaykum. àkọ́kọ́ ń bẹ̀ àríyáù tàmálùkù ó pọ̀ fún kárí mi rẹ̀ ó ti pọ̀ jù ó lè fẹ́ kí ọkọ̀ kú ọ lẹ́sẹ̀ méjèèjì àwọn àtòjúpa ti rárá ti Sókótó ti pẹ́ láwọn àgbẹ̀ ṣubú ó wá kó lọ́rùn ẹsẹ̀ méjèèjì ó di wọ̀n eyín bá kán. wal munafiqin. ṣé Ibrahim Yas radiyallahu ta'ala anhu. wọ́n lóko ẹ̀pà njọ́ kan wá sí eloko nẹ́bà nìkan nù àti ẹ̀wà lóko bó ṣe pé ṣé ìwúyọ́ lọ́ọ̀kan ló bá sọ ọkọ lẹ̀ wọ́n fọwọ́ roko ṣé o ní jáde nínú oko mi ẹni ẹ̀kọ́ ni ọ́ sọ́kọ́ lọ́n lò kí n tó dé wọ́n fẹ́ kí n sọ pé ọmúra ẹsẹ̀ jẹ́ yòókù rẹ̀ lọ ìwọlé ní ibi. la ilaha illallah. sọ̀rọ̀ àti ń roko pẹ̀lú ọkọ́ lójú mi bí ẹ ṣe ń ro lẹ́yìn mi ẹ̀ lè yẹn gidi. ṣé ìwúyin wa múra àti lòdì ọ̀sáré bọ́ agbádá rẹ mọ́tò yìí dọ̀tí rí gbọ́dọ̀ ti tẹ́lẹ̀ agbádá rẹ ló wá kàn. wal munafiqina. ìkànnì ọ́. wal munafiqin. lára rẹ̀ alìkìdáhù àdẹ̀jẹ̀rẹ̀ ó ti pọ̀ jù tàǹjẹ́ ń tààrà ẹ̀jẹ̀ ó fòkúta sébè ó léwu ní tàǹjẹ́ ń tààrà ẹ̀jẹ̀. ọ̀ ń tara rẹ̀ irú àwọn ẹni máa tààyàn tó bá rí ọ ó ti rí ọ tó ti mójúnú o tó bá rí pọ̀ wá rí ọkà mọ́ ni o ìyẹ́kùnmọ́ ọkà mọ́ ni o ó ti bú ọ olórí ibùbọ̀ ló ti rẹ́wọ́ kòrónà mi ní ọ̀lẹ́. jahidil kuffara wal munafiqin. ẹjọ́ tẹ́wọ́ ti mọ̀rú ẹ̀wọ̀n ẹ má fún ọ ní fèsì mọ́. la ilaha illallah. béèrè ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta. alikadibu munafiki a máa pa irọ́. la ilaha illallah.
because níbi tó ti lọ sọ̀rọ̀ aburú kó lè bá àgbá lòdòdó yóò máa lẹ irọ́ mọ́ yóò máa kúkú rọ́ yóò máa yóò irọ́ yóò fi kún ìran munafiki ní purọ́ munafiki anukoda wàlátàlá akantẹ̀lé ni àríkọ́bọ̀dọ̀ ni munafiki nù èmi sì ní ìgbàgbọ́ kan ẹnikẹ́ni gbogbo tó bá ń lọ tí yóò bá ti pé ọ mọ̀ lọ́ mọ́ ọ̀rẹ́ rẹ mú ọ lóde yasin wọ́n pín ọ ní 15,000 àtàpá ẹran wọ́n dádúró ẹran wọn tó fún wa bọ́ bá sùn lẹ́sọ̀rì tó bá mọ̀ lọ bẹ́ẹ̀ mọ́ jébèrè pa ọkọ sẹ̀sìn ṣé wọ́n lọ lóde ni díẹ̀ ò tó nù kẹ́ ní nǹkan ìwọ́ tó lòrà wá rẹ tí ò dáa fún ọ á bọ̀ lò ọ̀ ń pààrọ̀ aṣọ wọ́n á pè ọ̀nà ń lòrà wọ̀ rẹ lọ́lọ́ nǹkan rẹ bóyá ìrè ò bá ní burú irọ́ àwọn a máa pọ̀ munafiki a máa pa irọ́ ẹ wá béèrè ẹ̀kẹrin ni ẹ béèrè ẹ̀kẹrin munafiki alikhiyana jàmbá wọn ti pọ̀ jù wọn mọ jàmbá lójoojúmọ́ kò ní sọ dáadáa rẹ̀ kódà bọ́ ṣe dáadáa lójú gbogbo ayé yóò ní rọ́ọ̀nì olùwọ́ tó bá lọ fẹ́ tí ara ayé lọ́rùn tó kú tó wọ́n tó ṣe pèlè ọ ṣé wọ́n bá tó bá lè ṣe. يا أيها النبي جاهد الكفار ẹ láti kí ni wàásù usan yóò sì máa ro aburú tó o bá ra ọkọ̀ ẹ̀jọ̀ máa gún ká ni o ó sì dàbí kó forí sọ́gi àmọ́ ọlọ́mọdé ń sinú rẹ̀ ń jọ náà. La ilaha illallah. òde tẹ̀ bá ti mú ọ lọ́dọ̀ dàbí kí wọ́n lásídẹ́ǹtì wọn ní adé ni wọn á lè kó sódò ṣùgbọ́n ó tu omi tábà ilé fún níbẹ̀ ojú rẹ̀ ó túká tẹ̀ sí àrẹ̀ wọ́n máa ro munafiki ni máa ro tí ò dáa jù ẹ̀yin kí tún ni yóò máa ìfṣà òsìrì yóò máa tún àṣírí kẹlẹ́ bá àgbàgbọ́ aníkìní ọmọ tá a ṣe kó máa rẹ̀ ń jẹta àmọ́ gbàgbé ráìsì mọ́ ni èmi ni mo lọ èmi tí mo lọ gbòòrò ni munafiki nù ẹnu bọ̀lọ̀bọ̀lọ̀ ọlọ́ni bá ọjà ìwọ ànábì máa kọ́mọdé tí wọn bá ọjà ní. wàgìlúwì àlẹ́yìn. ẹnu mi létí lọ́la ọlọ́run jájọ́ la lọ. àmín. ọ̀rọ̀ munafiki tí a fẹ́ tà lẹ́rú tọ́gà rẹ ní munafiki ni o ẹ̀ tó fẹ́ ra lóhun manéjì ẹ̀ òun ló tú odidi ìlú wọn. bó lọ wí. jahidil kuffara wal munafiqina wagluwi alayhim. wagluwi alayhim bil hujja àkọ́kọ́ bẹ́ẹ̀ jà pẹ̀lú dà ẹ̀kejì fún kíkún mọ́ wọn pẹ̀lú ẹ̀rí tó lágbára má gbọ̀n láàyè rárá lé mọ́ wọn kankan ẹ̀gbọ́n má kọ́ gbogbo tó bá sọ ní no wá gílósì àléhìn tó bá no n fẹ́ gbọ́ má dẹ̀júlẹ̀ fún ọ ìyẹn ń ba tẹ̀ ẹ́ jọ ń ṣe náà mọ̀ ń náà mọ̀ kiri lẹ́tọ̀ gbogbo tó ń sọ ó ti tẹ rìkọ́dì níbi fóònù ẹ̀ ó ń ka ọ ẹlẹ́nu gbòrògbòrò wọ́n ń ka yín yóò kàn dìlítì gbogbo tó sọ ń tiẹ̀ yóò kàn fi tiẹ̀ nìkan lẹ̀ ni ọ́ bá tiẹ̀ jẹ́ ní wọ́n ẹ̀dí tiẹ̀ nu èèyàn wa gbádá wa kí ọ rí wọ́n adé lásùbà ó ti fi fóònù sínú agbádá wọ́n ní kó lọ bọ́ aṣọ rẹ̀ síta. wọ́n wọ sọ́ọ̀tì ó sì tẹ́ fi ń gbá bọ́ọ̀lù fóònù ló kì í bẹ̀ ẹ̀. jahidil kuffara wal munafiqina wagluwi alayhim. ibi tá a sinmi lónìí ni wọ́n gluwi alayhim lẹ́kẹ̀kẹ́ mọ́ wọn má dájú lẹ̀ fún munafiki kò ní jẹ́ ọgbọ́n tó dùn láyé rẹ̀ yóò bá tiẹ̀ jẹ́ yẹnyẹn. wa ma'awahum jahannamu wa bi'sal masir. wọ́n máa wáhùn ibi tí wọ́n padà gúnlẹ̀ sí
iná jahannama ni sí ọ̀gùn sẹ́ni padà sí wọn. أنعم الله عليكم. lára orin tí bàbá tí wọ́n tún máa ń kọ hiya ma'awa hiya ma'awa jannatu adini hiya ma'awa. hiya ma'awa hiya ma'awa jannatu adini hiya ma'awa. tí a bá gbà kí ó fún àtẹ́wọ̀n ní hiya ma'awa hiya ma'awa jannatu adini hiya ma'awa. hiya ma'awa hiya ma'awa pààrọ̀ náà ni ó. jannatu adini hiya ma'awa. sọ́mà nílé o sọ́mà nílé àlìjẹ́nà onídẹ̀ra sọ́mà nílé. sọ́mà nílé sọ́mà nílé ọlọ́run ni máa kọ́ bẹ́ẹ̀. àlìjẹ́nà onídẹ̀ra sọ́mà nílé. mo fẹ́ kádó níbi iná ni o Masha Allah. ló jẹ́ fàlìjẹ́nà dípò rẹ̀ á padà kéde bẹ́ẹ̀. sọ́mà nílé sínú nílé táwọ̀. sọ́mà nílé àlìjẹ́nà onídẹ̀ra sọ́mà nílé. hiya ma'awa hiya ma'awa jannatu adini hiya ma'awa. bàbá wa ìmáàmù wa Ali Adébáyọ̀ àti alájà wa Sarat Ali Adébáyọ̀ náà bá kára sí káàtì kẹ́ wọn. Àmín. àwọn ni bàbá àti àtúbí tí a mà ní ọlọ́mọdà lámàrin yín rú ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n. àwọn tí wọ́n àìnú rìndọ́ àwọn tí ń wà lọ́ba bàbá wọn lọ́fà bàbá wọn alápọ̀mù alájù akúnlẹ̀ ajé yìí pé ọ̀rẹ́bí tó dé Abdul SA sí gómìnà wa ní Kwara State àti gbogbo tí ń wà tó ìdílé òkèèrè ọlọ́run ní jẹ́ parẹ́. sọ́mà nílé hiya ma'awa ṣé wọ́n Sùfìyà jannatu adini akẹ́wùsọ̀lá hiya ma'awa. sọ́mà nílé o. sọ́mà nílé fún ọ lówó. àlìjẹ́nà onídẹ̀ra sọ́mà nílé. orin bàbá mi lọ ń kọ́. Masha Allah. hiya ma'awa. hiya ma'awa jannatu adini hiya ma'awa. gbogbo tí a ti ń wá káàkiri àgbáyé tí a ti ń gbọ́ wa onígbàwọ́ ètò wa Alhaji Misbahudeen Badamasi Amiru fún Amif olùdásílẹ̀ Primbest ọlọ́mọdé alámàrí wọn rú. Àmín. TNT méjìlá ẹ̀ máa gbọ́rọ̀ wa ọmọ ọba Saheed gbogbo ọlá ọ̀nà àtúndẹ̀ tó máa gbé lọ́kọ́ tó máa plé rẹ̀ papọ̀ ọlọ́mọdé alámàrí tiwọn náà rú sọ́ọ̀mà Manilo, Manilo. olóbi sọ̀rọ̀ ṣírù ọlọ́mọdé ọba jẹ́ fún wa. Onídẹ̀ra sọ́mà ọlọ́rẹ́ ibi fún nípa àgbájé hiya ma'awa o. hiya ma'awa jannatu adini hiya ma'awa. gbogbo orin tí mò ń kọ yìí ọmọ ọdún mẹ́fà méje náà ti kọ́ a. rahimahullahu ta'ala. rahimahullah ta'ala. Àmín. ọlọ́run bá kẹ́ bàbá tó bí wa Àmín. àtàwọn àfa wọn àtàwọn òbí wọn àtòbí ẹnì kọ̀ọ̀kan wa náà pàtàkì jùlọ bàbá wa Ali Adébáyọ̀ Al-Imam yàwá Sarat Adébáyọ̀ Ali ọlọ́run bá kẹ́ wọn Àmín. àtàwọn òkú ọ̀run wa bisimilayi kul huwa Allah. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ní láfi tá a máa ṣe kọ́lọ̀ máa fi lé kòrónà lọ àti gbogbo àárẹ̀ míì náà ti ń jọ kòrónà bẹ́ẹ̀ yẹn wúkọ́ ju nísìnyí ó ṣe àgbákò kódà ìkọ́lá máa wú ní ìran wa ọ̀ọ́yà àdẹ́ra wúkọ́ ẹ̀ wọ́n kàn kọlu ẹ̀ ọ̀ má sìn jù nísìnyí kọ́ ọmọ yọ ni kọ́ ọmọ sọ orí bẹ́ǹchì ọwọ́ ń yọ wọlé ọlọ́run ó ṣàánú wa ilé àfi ọlọ́run fi wò á sàn. آمين الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Rabbana tẹ̀lé wakili. bàbá wa ìmáàmù àgbà ẹ dákun ẹ jẹ́ á sọ pé ṣéwù àwọn tí wọ́n máa fi nǹkan jọ nǹkan wọ́n fi ń wé transformer tí kálukú máa múná lára rẹ̀ ọlọ́run a bẹ̀ ọ́ transformer gbogbo àwọn àlùfáà lẹ́jẹ́ ọlọ́run ò ní jẹ́ ẹ̀ lánàá gbogbo ohun tí máa ṣèyàn láyé tí gbogbo ayé máa pé kí ló dé ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí yín láburú ẹ dákun jàmá ẹ jẹ́ á ṣe àmínà a ṣe ayatal kursi yóò kan fún bàbá wa ìmáàmù àgbà àlékún àánú ọlọ́run àlékún àlàáfíà àlékún okun ara ọlọ́run mọ́sá bá ṣe fún yín bismillahir rahmanir rahim allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khusuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fil ard ma salladhi yashfa'u indahu illa bi'idnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم. اللهم صل على سيدنا اللهم صل على بوما ما صل على وما ما صل على بما ayé wọ̀run Ọlọ́run jí ó dáa má bínú sí wa má kọjú oró sí wa má gbà wá mọ́ pẹ̀lú ìnira ìhà rẹ tí ó dáa má kọ sí a ojú rẹ tí ó dáa má fi wò á ẹgbẹ́ rẹ tí ó dáa má kọ sí a Rabbana kọ̀ọ̀kan pẹ̀lú bismillah. الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.